Alhamdulillah wa salatu wa salam ala rasulillah. Amma ba'd, fassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Àwọn èèyàn fi fídíò kan wọ́n fi ń sọwọ́ sí mi wípé bàbá kan ni wọ́n jáde. Mi ò rí wọn rí ná, ṣùgbọ́n àgbàlagbà ni wọ́n, àgbàlagbà ni wọ́n. Kọ́lọ́run kó jọ̀ọ́ kó jẹ́ kí ẹ̀mí wọn ó gùn ní orí dáadáa. Wọ́n ń sọ̀rọ̀ níbi fídíò yẹn pẹ̀lú wípé so lẹ́tọ̀ọ́ ká máa gba donation. Lódodo kì í ṣe gbogbo ọ̀rọ̀ lèèyàn máa ń fèsì fún. Ṣùgbọ́n gbà míì náà wà tẹ́ bá ti ráwọn tí wọ́n ń sẹ́ndì nǹkan sí yín ẹ rí wípé àwọn fẹ́ kẹ́ clear rẹ̀ ni torí pọ́kàn tí wọn náà ó ń dàrú lórí nǹkan tí wọ́n gbọ́. Sẹ́wọ̀n pé kò yẹ kí n ṣàlàyé ṣùgbọ́n máa ṣàlàyé torí kí wọ́n bá dọ̀ka àwọn èèyàn rú. Wọ́n ní donation tá à ń gbà yìí gan so yẹ ká máa gbà sáwọn sàbí gbarú ẹ̀. Wọ́n sọ oríṣiríṣi lọ nínú ọ̀rọ̀ yẹn. Wọ́n wá parí rẹ̀ síbi tí ó padà tú àṣírí in tí ń bẹ lọ́kàn wọn gangan. Alhamdulillahi Rabbil alamin. Kí ni nǹkan tán sọ? Wọ́n ní donation tá à ń gbà yìí. Kí n tó lọ bí ibẹ̀ wọn. Bàbá tí wọ́n ń sọ̀rọ̀ yìí, ìbéèrè kan ni kẹ́ ẹ bi wọ́n. Ẹ bi wọ́n wípé kí náà rí sí kéèyàn máa ṣe òkú ọjọ́ mẹ́ta? Kí náà rí sí kéèyàn máa ṣe òkú ọjọ́ mẹ́jọ? Kí náà rí sí kéèyàn máa ṣe òkú 40 days? Ẹ jọ sẹ́ni tó bá ṣe ẹ̀wà àgbà palẹ̀ máa sòkú só gbọ́dọ̀ mọ béèrè irú béèrè báyìí. Ẹ ti mọ̀ pé ẹni tí wọ́n ń béèrè irú béèrè báyìí tóun sì ń ṣerú àwọn àǹsókú à ń jẹ òkú à ń ṣe gbogbo nǹkan yìí ní ti ń bẹ lọ́kàn rẹ̀ gangan ni ò tí ì sọ bọ́ta. Kọ́lọ́n kó jọ̀ọ́ kó wá dúpẹ́ fún bàbá wa náà. Ìbéèrè náà béèrè kò sì tí ì fa nǹkan kan. So ẹ̀yin tẹ́ ń sókú tẹ́ ń ṣe gbogbo ẹ̀ tẹ́ wá ní ẹ̀ ń wò pé sẹ́yìn sáwọn sàbíṣe àti gé nǹkan owó tá à ń gbà igan bó ṣe ẹ̀ lẹ́sẹ̀ fẹ́ pín ìyẹn ò kẹ́yìn. Ẹ̀yin kọ́lẹ̀ ń gba owó ìyẹn ò kàn yín. Ánsà ti yẹn nìyẹn kò kẹ́yìn rárá. Ẹ lè mú mọ̀ràn wá kò sábúrú ń bẹ̀ á gbà mọ̀ràn yín wọlé tó bá jẹ́ èyí tó ṣe é lò torí pé kì í ṣe gbogbo mọ̀ràn náà òun lèèyàn máa ń lò ṣùgbọ́n sóyẹ kán gba owó pẹ̀lú àwọn ọ̀nà tẹ́ ń gbà mú wá yẹn gbẹ yóò dàbí àdàdálẹ̀ torí wípé àwọn sàbẹ́kú ànàbí ò gbowó fún wọn lẹ́yìn tẹ́ ń sòkú o lẹ́yìn tá a gbà pa lè sòkú o lẹ́yìn tá a kó oríṣiríṣi nǹkan lẹ́yìn ṣe o ẹ̀yin náà mọ̀ ń sọ yún tẹ́yìn gan sí mọ̀ wípé ẹ̀yin náà mọ̀ lọ́kàn pé kò sàbúrú ń bẹ̀. mo ṣe ráwọn tó ń sọ ọ̀rọ̀ yìí méjì ni wọn. Àwọn alákọ̀ọ́kọ́ wà tán fẹ́ béèrè sincerely mi mọ ibi tí bàbá wa ìtàn kó sínú méjèèjì torí nkùdọ́kan wọn kàn fẹ́ béèrè pé kí lẹ́sìn sọ. Àwọn ẹlẹ́ẹ̀kejì owú náà ń jẹ owú òun ni wọ́n ń jẹ wọ́n ń jowú in tó ń ṣẹlẹ̀ sí Abu Sufyan lọ́wọ́lọ́wọ́ Kọ́lọ́run kó jọ̀ọ́ kó bá wa kẹ́ wọn kó bá wa gẹ̀ wọ́n. Wọ́n wo wípé nígbà téèyàn ò sí láyé mọ́ tán tó wá ń gba dúró owó báyìí tán tó wá ń gbà fún ẹ̀ẹ́dùn kẹ́lẹ́ mi sọ pé àwọn tó wà láyé lẹ́yìn kan mọ́ tọ́jú torí pé ẹni tó ti kú ò lẹ́tọ̀ọ́ sódù owó tó tó báyìí. Kódà mo rí ẹni tó sọ fún mi pé owó tí mo gbà fún Abu Sufyan yìí ó ti tó kí n má sọ iye tó bá jẹ́ ń ta mọ́ torí àwọn kan náà wà tán nídìí owó èyí tó bá wá kù kí n kó fáwọn tó ṣe pé àwọn náà nídìí owó. Mo rí ẹni tó sọ pé bó ṣe ẹ̀ ṣe 500k péré àbẹ́lò ṣẹlẹ̀ ní dákọ̀ lẹ́bàá bẹ́ẹ̀ mi náà rèésì ó ti tó mi kẹ́lẹ́ bá a mọ̀. Àwọn èèyàn ń jowú pé owó yìí pọ̀ bọ̀ wọ́n lè sọ wọ́n wà máa sọ àwọn ọ̀rọ̀ kan láti fi ṣàtakò àwọn míì sì wà tán bá sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn o àníyàn tí wọ́n dá o tọ́lọ́run ló má níyàn nìkankan ṣùgbọ́n àwọn míì wọ́n ń sọ láti fi ṣàtakò ni káwọn èèyàn ó lè bá a mọ̀ ṣe nǹkan mọ́ ẹ̀gẹ́ ti ní ìsìn báyìí. Ẹ wá jẹ́ kí n sọ kinní kan fún yín torí ìtọ́lọ́run mo ti sọ pé kí n reply ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ kan sọ́nbẹ̀ tán lè fi dá wàhálà lẹ̀ ẹjọ́ ẹ̀yin jẹ̀mọ́ torí wọ́n sọ wípé tó bá jẹ́ pé àwọn míì ló bá ṣerú tá à ń ṣe yìí ni àwọn onísùnà tí wọ́n sọ pé bídíà ṣé kààbò tó jáde láyé Ọlọ́run jọ̀ọ́ kó gbà níjọsìn fún wa ọ̀rọ̀ ló débẹ̀ o ṣé báwa yìí náà la bọ́ tata ń gbowó fún àwọn mọ̀lẹ́bí wọn ṣé báwa yìí náà ni àwa yìí náà ni náà àwa yìí náà ni nígbà tí ṣé kààbò tó kọ́lọ́n kó jọ̀ọ́ kó bá wa kẹ́ wọn tí wọ́n jáde láyé. Ẹ wá sọ̀rọ̀ kan bẹ́ẹ̀ tó ṣe wípé ọ̀rọ̀ pínyẹn kan fẹ́ dá wa lálẹ́ ni àgbàlagbò kí ń sọ rú ọ̀rọ̀ bá nítorí tọ́lọ́run àgbàlagbà lẹ́yìn ẹ mú wọn sọ̀rọ̀ bá ẹ mọ́ dá wa lálẹ́ ẹni kápá àwọn míì ló bá ń ṣe ni ẹ ti bọ́ta pàtàkì jùlọ tó bá jẹ́ bàbá wa Mudirul Markaz bẹ́ẹ̀ ṣe sọ́nà nìyẹn ìjọ wo náà ṣe rú ẹ̀ lọ́dọ̀ Mudirul Markaz àbí lẹ́niwẹ̀ tẹ́ wá rí tá a ta kò rí ẹ mọ́ bí wàá tẹ́kàn fẹ́ dá wa lálẹ́ tó rẹjọ́ bí kíní yẹn dá wa lálẹ́ ṣe bá àfa àwa tí wọ́n jáde láyé yìí náà àfa àwa yìí Markazi ni wọ́n àpáàtì wípé wọ́n jọ ń súnà bàbá tó bí wọn lọ́mọ Markazi ni wọ́n bàbá tó sì bí wọn lọ́mọ lélẹ́yìí onísúfí ni wọ́n. Ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run ọba ṣé kààbò tó jáde láyé agbowó fún wọn náà agbowó fún wọn
ẹ jẹ́ ká bẹ̀rù àwọn ọ̀rọ̀ báyìí ẹ mọ̀ jà mọ́ ẹ̀yin gangan mọ̀ lọ́kàn ara yín wípé ní táwọn èèyàn yìí ń ṣe kò sábúrú bẹ́ẹ̀ kàn fẹ́ dá tó àwọn èèyàn kàn sẹ́ndẹ̀ mi kọ̀ pé mọ̀ jẹ́ ká sọ̀rọ̀ o mo wá gbọ́ kíní yẹn rí kan sọ wípé ká pé àwọn míì bá sì ní í ṣe ni o ẹ̀yin ń súná o ti jáde mo tọ́ pé kì í ṣe pé dídí fẹ́ béèrè wọ́n fẹ́ àtàkì wa ni wọ́n fẹ́ sì kí n torí pé ká pé béèrè bá ni wọ́n béèrè ni wọ́n à ní sọ wípé ká pé ń súná bá sì kọ́lẹ́ tí ń ṣe o ẹ̀yin ń súná o ti sáré bọ́ta bídíà ẹjọ́ sẹ́ni tí ń sọ̀kù tí ń gbowó bí olókùú gbọ́dọ̀ mọ béèrè rú béèrè báwọn ìwà tí àwọn ọmọ pé tí wọ́n ti ń ṣe gan ti ju tó fẹ́ mọ sọ wípé wọ́n ń ṣe tí ò dá lọ ni débi ọlọ́jẹ́ mi ti inú ogun o tẹ́yìn náà bá dàgbà kọ́lọ́ jẹ́ kẹ́ dàgbà dáadáa tẹ́ dàgbà tẹ́bi àgbà ń rè tá a bá sì ń bẹ láyé tá a sì mọ̀ pé ẹ kú tá a sì mọ̀ pa inú ìsìláàmù á gbowó fẹ́yìn náà ànígé ṣe kí n sòdodo fún yín gbogbo àwọn emergency ẹ sọ̀rọ̀ tó pọ̀ torí ìfẹ́ kíkí níyàn pọ̀ sí ẹ̀mí wa ni mò ń tẹ táìmù abẹ́ Allah subhanahu wa ta'ala kó kún ẹnì kọ̀ọ̀kan wa lọ́wọ́ ẹ má jẹ́ ká wo sáìdì táwọn èèyàn bá ń sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kàn ń sọ àwọn ọ̀rọ̀ yìí láti fi dá ọkàn àwọn èèyàn rú ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kàn ń sọ àwọn ọ̀rọ̀ yìí ẹlòmíà níyàn rẹ̀ dá o lọ́rọ̀ tí ń sọ pàtàkì jùlọ sẹ́sìn lẹ́ẹ̀kan fún wọn lówó sẹ́kìn lẹ́ẹ̀kan sí kinní kan nǹkan kan mo post ìbá nìkan fún wa ní 2 million naira lánàá wọn ni ẹ bàtà fún àyẹ̀mbẹ̀ láyé wọn ṣe kinní kan sí wọn àfà àtẹni tó sẹ́ndì 2 million naira sí wọn mọ́ra rí èmi náà mọ̀ rí ẹlòmíì sì wà náà àwọn tó ń sẹ́ndì owó tó ṣe wípé àìmọye dáadáa tó ti ṣe fún Sheikh wa Abu Sufyan alálẹ́mọ̀ ìgbà tí ń bẹ láyé náà ìyà ò sì jẹ wọ́n kú sórí dáadáa wọ́n kú sẹ́ni tí ó gba tó pẹ̀lú tọ́lọ́ bá ṣe fún un sálẹ̀ gbárò owó báyìí àlè gbà o gbogbo àwọn náà mọ̀ ẹni tó sọ̀rọ̀ náà mọ̀ ṣùgbọ́n fẹ́ takò wa torí wípé ẹlòmíì rí pé owó yìí ti pọ̀ agbàbọ̀ṣẹ́ kàbùtò náà ọlọ́mọjọ́ sórí òsì má wò sí táwa o torí ẹ má jẹ́ ń tan yín sẹ́rí téèyàn ìfẹ́ mọ́ dòdòdó mọ́lẹ̀ òsì bídíà sẹ́rà àwọn nǹkan ìmọ̀ jẹ́ kọ́pọ̀lù èèyàn ó dàbí ìgbà tí ò ṣiṣẹ́ mọ́ ọlọ́run kó jọkọ́ wa kẹ́sẹ̀ kó Abu Sufyan àwọn bàbá tán sọ̀rọ̀ náà ọlọ́run bá ṣe dáadáa fún wọn ọlọ́run nìkan ló má níyàn wọn àníyàn wọn lè jẹ́ pé ó dáa pé kí mùsùlùmí ó fi mọ nǹkan tá à ń ṣe náà ni so bọ̀ mo mọ̀ pé kò sábúrú ń bẹ bóyá kàn béèrè bóyá kí náà mọ̀ pé náà kíní kẹ̀ ká question kí náà mọ̀ pé bóyá káwọn Yorùbá ṣàǹfààní kò náà fi béèrè ebi wọn ṣùgbọ́n wọ́n mọ̀ lọ́kàrà wọn pé kò sábúrú ń bẹ mo sọ 100% wípé wọ́n mọ̀ lọ́kàrà wọn pé kò sábúrú ń bẹ so no problem àti ṣe fún ẹni tí èé ṣe Abu Sufyan tó jẹ́ èèyàn wa tí ṣe Sheikh Abuto torí pé àmì pé àfáà yìí wọ́n gbìyànjú a dẹ̀ rí àwọn ẹgbẹ́ mọ́jà sọ́jú wa lọ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh ẹ jọ̀ọ́ ká má gbàgbé àsìn dáwó lọ fún wọn o 06 63 52 73 78 06 63 52 73 78 06 63 52 73 78 Al-Madrasatu An-Nabawiyya GTB in gbọ́dọ̀ mọ̀ sọ àwọn nǹkan táwọn èèyàn ń sọ sí mi lẹ́yìn náà mo ní ẹnìkan tó sọ ọ̀rọ̀ ìbànújẹ́ kan sí mi ọ̀rọ̀ yẹn ó dùn mí mo dẹ̀ ká sára ìyìn tí sọ fẹ́ nìkan kan di sí ìjọ àrẹ̀mí àtọlọ́run ní tẹ́ni yẹn sọ sí mi lórí owó tá à ń gbá iná ni ọ̀rọ̀ yẹn sí ọ̀rọ̀ tó dáa ìyìn sọ fẹ́ ọ̀rọ̀ yẹn sí ọ̀rọ̀ tó dáa lórí pé mò ń bá Abu Sufyan àdùgbà owó ọ̀rọ̀ yẹn sí ọ̀rọ̀ tó dáa ọ̀rọ̀ bànújẹ́ ni kò ní ìtumọ̀ kan sẹ́mi ẹgẹ́ tí ní ìsìn báyìí mo gbà wípé tẹ́ ẹ bá ti fẹ́ sí dáadáa o ẹ̀yin náà ó rí àwọn èèyàn tí ó mọ sọ tí ò dáa tí ó ní bá inú yín mu kí dáadọ́ lè bá wù yín ṣe bẹ́ẹ̀ wá fẹ́ bẹ́ẹ̀ kọ̀ wallahi àníjáwọ́ mi dáadáa tá a máa ń ṣe. Wassalamu alaikum warahmatullahi wabarakatuh.